Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, bàbá mi, níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tí ẹ fi ń gbọ́ wa ò ní dí o, bákan náà ojú tí ẹ fi ń rí wa kò ní fọ́ láṣẹ Èdùà, ẹ ò ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá, pàápàá jùlọ gbogbo ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá, kí lẹ fẹ́ sọ lé ayé dà? Kí lẹ fẹ́ sọ lé ayé dà? Àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ ìkìlọ̀ pàtàkì kan ni wọ́n mú kó gbogbo Mùsùlùmí ilẹ̀ Yorùbá pátápátá. Wọ́n ti jẹ́ kó yé wa o, ṣẹ̀rí ohun tí ṣẹ̀ríà lọ máa dálẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá. A ní láti tètè paná ẹ̀ nítorí bí bẹ́ẹ̀ kọ́ àwọn aráabí yìí ò láwọn ò bá ti Yorùbá jẹ́. Wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ pàtàkì fún gbogbo Mùsùlùmí ilẹ̀ Yorùbá wípé ẹni tí ó bá ti lọ against ẹni tó jẹ́ pé ó tako Sharia law, ẹni ilé ẹjọ́ Sharia, ẹni tó jẹ́ pé ó tako gbogbo àwọn tí ò fẹ́ kí Sharia law wá sí ilẹ̀ Yorùbá. Wọ́n ní olóṣèlú kóṣèlú tí ò bá fẹ́ kí Sharia law wá sílẹ̀ Yorùbá, gbogbo ọmọ Mùsùlùmí Yorùbá ò gbọdọ̀ dìbò fún. It shocked me too. Wọ́n ti jẹ́ kó yé wa pé wọ́n gbọdọ̀ dìbò fún olóṣèlú tó bá sọ pé kí Sharia law má wá sílẹ̀ Yorùbá. Wọ́n sọ pé wọn ò gbọdọ̀ dìbò fún. Ìbéèrè tèmi ni pé pẹ̀lú bá a ṣe ń pariwo wípé àwa ò fẹ́ Sharia law, ibẹ̀ làwọn kan ń pariwo pé Sharia law làwọn fẹ́. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o, ẹ jẹ́ ká ronú. Ṣé òfin tó jẹ́ pé bí gígé lẹ́sẹ̀, bí gígé lórí, bí gígé lápá ni gbogbo ẹ̀? Òfin tó jẹ́ pé kò fààyè gbà á láti lè jẹ́ kó o ṣe nǹkan tó o fẹ́ àfi kó mú apá rẹ̀ tàbí kó pa ẹ́, ṣé yẹn ni òfin? Chief Imam ni o. Chief Imam, ṣebí nínú law Nigeria you have freedom to do whatever you like and choose whatever you want. It's your decision. Kí wá ló dé tí Chief Imam kan fi wá ń pa láṣẹ abẹ́ àgbà mi lórí ilẹ̀ bàbá mi? Chief Imam ń pa láṣẹ ni o, kò dá lábàá, ó ń pa láṣẹ pé ẹni Mùsùlùmí ilẹ̀ Yorùbá, ó ní ẹni Mùsùlùmí ilẹ̀ Yorùbá wọn ò gbọdọ̀ dìbò fún olóṣèlú tó wà against Sharia law ilẹ̀ Yorùbá. Ṣé ẹ ti rí? Tá a bá ti sọ wípé a ò fẹ́ ìjà mọ́, ibẹ̀ làwọn wèrè Mùsùlùmí wọn á tún ti máa gbé ìwà wèrè wọn jáde. Are you me? Am I you? Why are you deciding for me? Kí ló dé tó fi jẹ́ wípé ẹni láti máa kàn nípa, ẹni láti máa là lé wa lọ́wọ́ pé nǹkan tá a gbọ́dọ̀ ṣe lélẹ̀? Ṣé ẹ̀ṣẹ̀ ni? Aláwa gan ò fẹ́ Sharia law. Àwọn gómìnà ṣé mọ̀ pé wọ́n ti tako ilé ẹjọ́ Sharia law tí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá sọ pé àwọn ò fẹ́ Sharia law. Ṣé mọ̀ pé tèkìtì sọ àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n láwọn ò fẹ́ Sharia law. Èyí ló wá mú kí ìmáàmù yìí náà jáde láti sọ̀rọ̀, láti sọ kọ́tọ̀kọ̀tàn lẹ́nu. Náà ṣe ti wá rí báyìí, ojú wọn ti wá bó báyìí, ìtìjú ti wá dé bá wọn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ni wá fẹ́ máa kàn nípa. Ẹ jẹ́ ká wò dáadáa, ara tá a fi ń pariwo pé kẹ́ ẹ jẹ́ ká bọ́ lélẹ̀. Ara tá a fi ń pariwo pé ẹ jẹ́ gba òmìnira wa lélẹ̀ yìí nítorí pé àwọn kan ààrẹ kan ò ní wá máa fọwọ́ lálẹ̀ fún wa lórílẹ̀ bàbá wa. Ara tá a ń pariwo ni pé kóníkálukú gba òmìnira rẹ̀. Náà ẹ ti rí, oníkálukú ti ń yọ, wọ́n ti ń yọra wọn, wọ́n ti ń yọ òfin tiwọn síta kí Mùsùlùmí máa fọwọ́ lálẹ̀ nílẹ̀ Yorùbá. Pálapàla ìlú àpàlà. Ṣé ẹ ti gbàgbé pé àtọ̀húnrìnwá ni yín nílẹ̀ Yorùbá ni? Wọ́n gbé yín wá sí ẹ̀sìn tó gbé wá sílẹ̀ Yorùbá ni. So ẹ ò lẹ́tọ̀ọ́ àbáṣe láti máa sọ fún èèyàn kọ̀ọ̀kan pé èèyàn kan ò gbọdọ̀ dìbò fún ẹni tó tako Sharia law. Decision ni ẹni náà. Torí ẹ̀ la ṣe pariwo pé ẹ jẹ́ ká gba òmìnira wa, ẹ jẹ́ ká bọ́ káyé, jẹ́ káwọn aráabí ilé máa mú wa nígàn, ẹ jẹ́ á bọ́. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún, bẹ́ẹ̀ ni nílé lóko lọ́nà lẹ́yìn odi. Torí ẹ̀ la ṣe sọ pé ẹ jẹ́ á dìde ká gbára wa, èyí tá a ṣerú ti tó. Ọ̀tọ̀ ni àwọn ìjọba ń dà wá láàmú tí àwọn Fúlàní ṣe tí àwọn Mùsùlùmí ilẹ̀ Yorùbá, ìmáàmù òṣìkan jáde ó ń pàṣẹ. Ẹ wo ẹ jẹ́ ká tẹ̀lé ṣàwọn èèyàn, Yorùbá nation la fẹ́. Lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú ilẹ̀ Yorùbá, ẹ ò ní jèrè o.
bẹ́ẹ̀ ni àmì ẹ ò ní kú síbi tí ẹrù yín wà. Yorùbá nation la fẹ́. Ìbùkún ni fún èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló máa gba òmìnira. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká tún ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Yorùbá nation la fẹ́ o. Yes, no going back. It's time to end this Nigeria before or after 2020. Before 2027 ni. Bẹ́ẹ̀ ni o, let Tinubu continue as prime minister and let every country go their separate way. Ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Wọn ò lè máa force ẹ̀sìn àbí ohun tí èèyàn kan máa ṣe. Ọlọ́run onídàájọ́ ni o. Ọlọ́run onídàájọ́, olúkálukú á gba gbogbo nǹkan tó bá ṣe lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ń tako òmìnira ilẹ̀ Yorùbá. Pínpín ní orílẹ̀-èdè Nàìjíríà yóò pín o. I said no to Sharia law. Bẹ́ẹ̀ ni no to Sharia law. Àwa ò fẹ́ òfin kófin. A fẹ́ nílùú òyìnbó gbogbo irú àwọn ọmọ yìí àti àwọn ọmọ street yìí ni àwọn ìjọba máa ń mójútó. Ẹ wá wo ìlú tó jẹ́ pé kò sí àwọn ìjọba gan ò mójútó ètò ẹ̀kọ́ ọmọ. Gbogbo ọmọ ti di alárìnkiri tó jẹ́ pé kò sí nǹkan kan tí wọ́n ń ṣe mọ́. Báwo ni wọn ò ṣe ní fọ́ọ̀lù sọ́wọ́ agbésùnmọ̀mí? Báwo ni wọn ò ṣe ní fọ́ọ̀lù sọ́wọ́ adigunjalè? Báwo ni wọn ò ṣe ní fọ́ọ̀lù sí ọwọ́ apànìyàn afẹ̀mí ènìyàn ṣòwò? Ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá, ẹ ronú o. Ṣé yẹn ló kàn? Ṣé n tá fẹ́ nìyẹn? Àní kẹ́ jẹ́ agbórílẹ̀-èdè wa kí gbogbo wa kára lè dẹ mùtúmùwà. Ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá, ká má sọ pé ò ní tìjú. Àbí ẹ lọ wọ ilé Burkina Faso, ẹ lọ wo ibi tí Mùsùlùmí ń gbé. Ẹ lọ wo ibi tí Mùsùlùmí ń gbé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí ibi tí Mùsùlùmí ti tẹ̀dó sí báyìí tó pọ̀ báyìí. Tíbẹ̀ ẹ láàsì láyé. Ẹ ò tiẹ̀ tún fi ṣàríkọ́gbọ́n pé kọ̀nà kẹ́ wá ìlọsíwájú fún orílẹ̀-èdè yín. Níṣẹ́ lẹ tún tako ara yín. Ẹ ò ní tìjú. Ìtìjú ńlá ni. Ìtìjú ńlá ni. Ẹ wo ẹ̀yin àmì bàbá mi Yorùbá nation la fẹ́. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn ẹni yìí. Ẹ lọ wo ìlú Kwara náà wọ́n ti ń ṣe Sharia law. Ẹ lọ wo lives tí àwọn youth wọn pariwo síta pé àwọn ò fẹ́ Sharia law. Bẹ́ẹ̀ ni ṣé náà by force. Ẹ wo ẹ̀yin àmì bàbá mi, ẹ bá like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ìyàwó èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. La fi sọ pé a máa bẹ ọ̀bí ẹni bẹ́ẹ̀ ṣàtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀rẹ̀. Gbogbo ẹni tó bá láwọn ní dé, òun láwọn ní dé bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.